ohun tẹ́ rí ẹ wí, ohun tẹ́ rí kẹ́rù, ohun ẹ rí ẹ wí, ohun ẹ rí ẹ rò. Aláàfin Ọ̀wọ́ Adéṣeun ẹ pé kó ṣe. Ọmọ Yorùbá, ẹ kú dédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, according to the time tá a bá bá yín. Àní tó bá ti tó àsìkò àti ṣùfùrọ̀ a máa là, èmi a máa sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tákúrọ́rápá bá sì sọ aráàlú lọ sọ. Nígbà tí bàbá wa Professor Adébánjí Akíntóyè tí bàbá sọ̀rọ̀ yìí pé tó ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba ló ń bẹ lẹ́yìn ọmọ Yorùbá o, tí wọ́n ń pètèpèrò tí wọ́n sì ń support wa pé tó òmìnira Yorùbá ó di dandan. Ọ̀pọ̀lọpọ̀ wá sọ pé tí ó ti ṣe pé bàbá yìí ń pákéèjì àwọn ọba yìí ni gẹ́gẹ́ bí àgbàlagbà, tí bàbá sì mọ̀ wípé àwa ọmọdé ìsinyìí bọ́ bá dà á lẹ̀ ká tú ká ni, ṣùgbọ́n àwọn àgbàlagbà ẹlẹ́tùnà fi ń tò ó. Eré mo pè é àbáwàdà. Kábíyèsí Ọ̀wọ́adé ọba Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà ẹlẹ́wọ̀ ẹ̀tún àkọ́kọ́. Kábíyèsí yìí ṣe bẹbẹ, ó ti ṣọ́ọ̀kì gbogbo ọmọ Yorùbá láì jẹ́ náà ẹ̀lẹ́tíríkì. Kí ni bàbá yìí ṣe gan-an? Gbogbo ẹ̀lẹ́ máa láǹfààní àti wò lórí fídíò yìí lónìí, torí mo gbé e wá ní bí bàbá ìṣùwà. Kí lẹ tún fẹ́ kí Kábíyèsí Ọ̀wọ́adé ó ṣe? Ìyẹn lọ́wọ́ kù lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń wo fídíò yìí, àtẹ̀yin bẹ́ẹ̀ ṣe máa pín tẹ́ máa pín. Ìyẹn ló kù sí yín lọ́wọ́. Nígbà tí ẹ bá farabalẹ̀ wò ó, kí ni bàbá yìí fẹ́, kí lẹ tún fẹ́ lẹ́yìn eléyìí tó ti sọ yìí? Torí ẹ bá sọ ni ló fi gbérù ìgbésẹ̀ yìí, kí ló tún wá kùn? Àmọ́rù ìgbésẹ̀ wo ló gbé? Ó nígbà tí ẹ bá dé nínú fídíò, ṣé ìgbésẹ̀ tó lòdì sí wa ni àbí ìgbésẹ̀ pé ká máa tẹ̀síwájú kò ṣe wò mọ́? Náà ló fi farabalẹ̀ wo fídíò yìí. Bí rálì ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ tó di ọjọ́ 14 lónìí, tó jẹ́ pé ibi tí wọn ò tí ì mọ̀ tẹ́lẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mọ̀. Mò ń gbé fídíò gbogbo ẹ̀ bọ̀ wá. Kẹ́ ẹ tó wá lọ wo fídíò bàbá ìyẹn Aláàfin Ọ̀yọ́, ẹ kọ́kọ́ wá wo fídíò bàbá wa bàbá Másunkúnmọ́ àti èèyàn wa ọ̀gá wa Òmẹ́yọ̀ nípínlẹ̀ Ògùn. Ẹ wá worú àrà tí bàbá yìí dá, torí pé bàbá ara wọn ṣe díẹ̀, wọn ò láǹfààní àti sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n wà ńbẹ̀. Ẹ fojú ara yín rí wọn. Ìdí méjì pàtàkì ni mo fi fẹ́ kẹ́ ẹ wo fídíò rálì yìí. Ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n fún àwọn èèyàn níbẹ̀, báwo kí nìdí tí mo sì rò rí pé tí gbogbo wa bá rírú ìdánilẹ́kọ̀ọ́ yìí tá a bá túbọ̀ mú lọ́wọ́ tá a fi lọ fún àwọn èèyàn wa, yóò bù kọ́pọ̀lọpọ̀ àwọn tẹ́rù tí ń bà tẹ́lẹ̀ kí wọ́n mọ̀ pé kò sẹ́rù. Torí àwọn kan wà tó jẹ́ pé ẹ bá dọ̀dọ̀ wọn báyìí, àwọn gbogbo kí wọ́n tún náwó mú àwọn náà, àwọn ọmọ àwọn wà lágodi. Wọ́n mọ̀ pé olóyè Sunday Adéyẹmọ, Professor Adébánjí Akíntóyè àtàwọn tó jọ ń ṣe àkóso Yorùbá Nation kọ́ ló kó àwọn ọmọ lọ́bẹ̀. Ṣùgbọ́n àwa la sọ fún wọn. Kí wá nìdí tó fi yẹ ká jàjàgbara? Ìjẹ́jàgbara ṣé wọ́n máa ń jà ní àbí wọ́n máa ń fúnyàn? Gbogbo ẹ̀ lẹ́ẹ̀ láǹfààní àti kọ́. Àtàwọn nǹkan tó tún lè mú kínú àwọn èèyàn ó dùn wípé lóòótọ́ tó mìnira ìbádé yọ ọ̀rọ̀ wá lọ́rùn. Gbogbo ẹ̀ lẹ́ẹ̀ bá pàdé nígbà tá a débẹ̀, ohun tá a rí ó yà wá lẹ́nu. Ẹ sì mọ̀ yìí pé pàfílíọ̀nù tó bá jẹ́ káàrìnrìn nípa Yorùbá yìí, àwa náà kọ́ ohun tójú ti rí àti ìpè tọ́lọ́run pè wá nínú ni. Wípé tó ìran Yorùbá pẹ̀lú àwọn aṣíwájú tá à ń wò níwájú, Professor Bánjí Akíntóyè, olóyè Sunday Adéyẹmọ àti gbogbo ẹ̀yin àgbààgbà lọ́kùnrin àti lóbìnrin tá à ń wò níwájú, òun làwa náà fi ń sọ pé ó yà tírú yín bá lè ṣáájú, báwa náà bá gbàtẹ̀lé yín lẹ́yìn kò léèwọ̀.
ọmọ Yorùbá ọyá ẹ farabalẹ̀ wo fídíò yìí, ẹ wo fídíò rálì yìí, bí ẹ bá ti kó bẹ́ẹ̀ gẹ́rẹ́ kí n wá gbé yín wọnú bí bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Akeem Ọwọ́adé Abímbọ́lá, ikú bàbá yèyé Ẹlẹ́wẹ̀ẹ́ to the first, ọ̀nà tó gbà tó fi ya ọmọ Yorùbá lẹ́nu tẹ́ fi mọ̀ yìí pé àṣọbàyàn o, bẹ́ẹ̀ ni àṣọbàyàn ó lè rí kọ́yí ó lè dàbí pé bákan àṣọbàyàn Ifá òṣọba mú gbà àṣewò tẹ́lẹ̀. ẹ wo ẹ̀ǹṣó lọ́hùn-ún, ẹ kọ́kọ́ wo fídíò rálì yìí bó ṣe lọ bá a ṣe débẹ̀, ẹ̀ẹ́bẹ́ bá ti wá kó bẹ̀ ẹ wá padà kẹ wá bá bàbá kájọ òun rèé máa fòun sí nínú ilé. wọ́n tún wá dípò àwọn ti lò wá tán débi pé wọ́n ní pé kí làwọn máa ṣe ẹ̀ka gbé oye nǹkan tó ń pè ní ẹ̀sìn lé wọn lónìí, ẹnìkan á máa jà fún Jésù, ẹnìkan á máa jà fálà, nǹkan tó yẹ kó tiẹ̀ tán mọ́ yín tí ó kàn mọ́ yín tí ó ẹ má bínú bí ẹ̀yin tẹ́ wà ní kíní o, ẹ̀yin tẹ́ jẹ́ Christian àbẹ́yìn Muslim tí mo fún kan sọ̀rọ̀ yìí kẹ́ lè mọ̀ pé àwọn tó gbé ẹ̀sìn yìí wá òun ṣe torí ẹ̀sìn yìí làwọn ṣe gbé wá, àwọn gbé wá láti gba àlùmọ́ọ̀nì títí wá láti máa kó lọ sọ́dọ̀ títí wọn nígbà tó yẹ pé àwọn tí ò ní gold Africa lọ ti máa ń kó gold, wọ́n wá ní gold bank ní UK, gold ní tó ń kó ń bí wọ́n á kó lọ Sanfara, láti Sanfara wọ́n á gbé travel out. bẹ́ẹ̀ kẹ́ lọ́wọ́ ní pé ẹ̀yin máa gbàdúrà ẹ̀yin máa ṣe gbá ẹ máa ṣàwó. ní nǹkan tó dàbí ń jọba gbàgbọ́ àwa Yorùbá kì í lòdì sẹ́sìn àdé ń takò ẹ̀sìn, kò tó bá ti wá ń dàbẹ́ pé ẹ̀sìn yẹn ti ń gbé nǹkan tó dàbẹ́ pé ó ti wá sọ nǹkan tó dàbí ti wá ó ti wá sọ di ọ̀tá, ó wá dípa ti wá bẹ̀rẹ̀ sí ń para wa. ẹ wo àwọn ọmọ Yorùbá tó jẹ́ ọ̀tá àbòrí nípa ọmọ Yorùbá wọ́n á máa jà nítorí ẹ̀sìn. ẹ wo bàbá Emeritus wọ́n ní pé ní tábàgbà Yorùbá nation wọ́n ní pé Christian máa wà, wọ́n ní Muslim máa wà, wọ́n ní ṣẹ̀ṣẹ̀ máa wà, ṣùgbọ́n kó lókàlùkù máa búra wọn. nǹkan tó bá nígbàgbọ́ wọ́n máa bu ẹ ní ẹ̀sìn, wọ́n ti gbé wá ti gbà. irú èmi sì nínú fámílì mi Christian wà ń bẹ, Muslim wà ń bẹ, ìṣẹ̀ṣẹ̀ wà ń bẹ, ṣáà fẹ́ máa bára wa jánu lé ni. nǹkan tó bá gbàgbọ́ ní ìbọn má fi di tiẹ̀ má fi disturb tèmi, di tiẹ̀ mú kémi náà di tèmi mú. lóbi nǹkan tó tiẹ̀ wá sí ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta kún tún wà, àtúnjọ tún wà tó sì ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta tó ṣe kankan, ó dẹ̀ ń gbégbé ayé ẹ̀ tó dẹ̀ ń live fine. so kí wá la fẹ́ sọ pẹ̀lú yẹn, káwa nítorí pé ẹ̀yin kan wá dé wá ní pé ẹ̀ ń gbé ṣẹ̀ríà kan bọ̀ ẹ̀ wá máa gé apá torí pé èèyàn jalè, ẹ bá ti gé apá kìíní tó tún wá dẹ́pọ̀ tó jẹ́ ẹ̀ tún gé apá kejì, ẹ bá tún wá dẹ́pọ̀ ẹ̀ tún gé apá kejì, ẹ̀ tún gbẹ́sẹ̀ ẹ̀ tún gé ẹnìyàn ẹ̀ wá dẹ́ni ẹ̀ jókòó, àwa di mèkútúrú a máa tọrọ owó. nígbà tẹ̀yìn tó yẹ kó máa ṣiṣẹ́ tẹ́wá tí wá sọ dẹni tí ó alábọ̀ ara tó lè ṣe ọkọ mọ́. wọ́n spanner lọ sí i torí gbogbo ọ̀nà tó fi nílé wà lé náà máa sáré ẹ̀. òun ló fi fà tẹ́fẹ́ ní pé ẹni tó pọ̀ jù ní gbogbo àgbáyé tó ń lọ káàkiri kò sí bí tẹ́madé tẹ̀ ní bọ́mọ Yorùbá kò sí láàgbáyé yìí bó ṣe tó yìí. ó láwọn kan tó bá bàbá Emeritus tó bá wọn sọ̀rọ̀ tó pè bàbá láti bíá nẹtìmíríà àbí lọ́pọ̀ ìlú yẹn ṣáà sí wọ́n ní iṣẹ́ ìyọ̀mọ̀ Yorùbá tún wà ń bẹ́ẹ̀ náà ni wọ́n láwọn wà ń bí àwọn náà wọ́n nífẹ̀ẹ́ sí láti jẹ́ pé àwọn fẹ́ padà wálé ṣùgbọ́n torí pé ìjínigbé pọ̀ kò sí iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ kò sí ìlera ọ̀fẹ́ tó jẹ́ hospital kò sí nǹkan tó dàbẹ́ pé kò sí nǹkan tó dàbẹ́ pé ó lè wúyàn lórí pé mo tiẹ̀ fẹ́ wá sílé tí n bá tún wá ní owó yẹn tó pọ̀ dáadáa tó dàbẹ́ pé ó lè tí mo lówó yẹn tó dàbí omi tí bá tún wá gbé wálé àwọn ajínigbé á tún gbé yàn wọ́n á tún pa ẹni yẹn tó bá tún rówó múlẹ̀ ẹ wọ gbẹ́ni kan tó wá látògbómọ̀ṣọ́ wọ́n èdè látògbómọ̀ṣọ́ báyìí ó ní ká ìlú òun fẹ́ filẹ̀ ẹ tó dẹ̀ pé ó ti di citizen pa lọ́hùn yẹn ó lè wá síbi ó ṣe ilé ìgbafẹ́ bó ṣe ń dé nígbà tó máa padà dé báyìí àwọn Fúlàní ti wà ń bẹ̀ wọ́n dẹ̀ gbé straight wọ́n dẹ̀ gbé lọ tó wá ṣòwò nìkan lọ́wọ́ tó wá gbé o ẹni tó tún wá jẹ́ bí ẹni tó tún wà lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ bí obìnrin wọ́n tún gbé yẹn náà wọ́n tún gbé lọ. ṣé bí owó lẹ fẹ́ nítorí pé ordinary pé wọn ò rí owó yẹn pé
wọ́n gbé owó lọ ọ̀bọ̀ owó yẹn ò péye tó fẹ́ wọ́n dẹ̀ padà nù. wọ́n tún bẹ̀ wọ́n pé ẹjọ́ ó ní pé ò jẹ́ nǹkan fáwọn mission wọn dẹ̀ ni bóyá gbogbo àṣẹ wà yìí dájọ́ ọmọ Yorùbá kò jọ àwọn Fúlàní lójú rárá torí bí nǹkan tó fẹ́ ni pé àwọn ti sọ ní 1960 wọ́n ní will prevent Nigeria as an estate for their forefather Otumba Danfodio ẹjọ́ tó ní ìran Yorùbá tó ń jẹ́ Otumba Danfodio ọmọ Fúlàní ni sóye ó gba ilẹ̀ Haúsá bó ṣe kọ́ńkàlẹ̀ Haúsá ó darí wá sí Ìlọrin láti Ìlọrin kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọbẹ̀ sì ń ṣe nǹkan lẹ́ máa ń gbọ́ gèrè alimi mission wọn ní pé tó bá ti gba ìlú kan wọ́n á fi olórí wọn fi ṣe olórí ń bẹ̀ òun lè fi rí pọ́n ti fẹ́ máa ṣe ẹ́míà ní Ìlọrin ṣẹlẹ̀ Ìlọrin ilẹ̀ Fúlàní ni ṣẹlẹ̀ Haúsá ni tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tó ti gbà wọ́n ti kọ́ńkà bẹ̀yẹn nìyẹn wọ́n á tún máa wá bọ́yẹ máa tágẹ̀tì bòmí iṣẹ́ wọn nìyẹn òun ló fi jẹ́ pé tó bá kọ́ wá sí irú community yìí kọ́kọ́ nǹkan tó máa kọ́ ṣe ni pé talent tó jẹ́ number 1 tó jẹ́ pé kò sí ọ̀rọ̀ tó bá sọ gbogbo àwọn máa gbọ́ sí lẹ́nu tó ti yé yín bẹ́ẹ̀ yẹn nǹkan tó máa kọ́ béèrè tó bá ti wá mọ ẹni yẹn gbogbo ọgbọ́n gbogbo ìmọ̀ gbogbo òye tó bá ní wọ́n tẹ̀lé má fẹ́ pa wọn akọ́tọ́ láti máa persuade ẹ̀ tó bá rí pé ó jẹ́ nìkan tó dàbẹ̀ pé ó lágbára tó dàbí kìíní ọgbọgbọ́n wọn lè ti àwọn ìyàwó wọn síbẹ̀ kọ́ ti àwọn ọmọ wọn síbẹ̀ kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ tó bá rí pé ẹni tẹ́ pé weak tó bá rí pé ó ti lè fẹ́ kan náà àwọn ọmọ wọn díẹ̀ ṣẹ́ tó dẹ̀ dé fẹ́ ọmọ ẹ̀ á dẹ̀ máa kó máa lù káàkiri gbogbo nǹkan tẹ́ bá gbìn sí ibà kan máa jẹ́ ni tẹ́ bá complain wàhálà ni wọ́n á máa sọ fẹ́ ni ẹ̀gbọ́n tètè yá lọ bẹ́ẹ̀ ní báyìí kó sọ fún pẹ̀lú authoritatively lọ bẹ́ẹ̀ ní báyìí kó sọ fún tó bá ṣe bá a máa pa ni ṣé kéèyàn máa sọ pé òun fẹ́ pa ẹ̀yà mi èèyàn mi tàjọ ní èdè kan náà tàjọ ní ìṣe kan náà kí ni má lè sọ̀rọ̀ ibi tó ti so gbogbo àwọn tó kábíyèsí wa balẹ̀ gbogbo pírẹ́sì àti gọ́vnà wọ́n ti so ogun wọn sọ́wọ́ nìyẹn tá a bá wá dúró pa àṣẹ ń retí káwọn tó jẹ́ àwọn gọ́vnà wá sọ̀rọ̀ fún wa ṣán lè sọ̀rọ̀ torí pé tó bá sọ̀rọ̀ máa pa ni ó dẹ̀ mọ̀ pé tóun bá ní kóun fẹ́ jà fáwọn ọmọ Yorùbá wọn padà ẹ̀ ń tà òun ni ṣé kò ní bàtà yẹ wo bàbá Májàsọ́lá Ìgbòho ẹ wá dúró nǹkan tó ṣẹlẹ̀ tó bá ṣe pa àwọn ọmọ Yorùbá sì ní pé sẹ́ irọ́ kò jọ ẹ mọ̀ tó máa di ṣe fún bàbá wa yẹn so nǹkan tó wá ń ṣẹlẹ̀ nìyẹn despite bí ilẹ̀ Yorùbá ṣe táìtì tó òru ló tún wọlé látàbújá ló ti rán ogun wọn wá tó ti wá ṣe iṣẹ́ tó ṣe kò dẹ̀ sí bóyá fẹ́ rí wọ́n ní ẹ̀ǹkùnlé lọ́ta wà ìbílẹ̀ ṣe ní gbé àwọn kan wà tó dàbẹ́ kí wọ́n jealous tó ń ṣe tó nílara àwọn náà lọ máa ṣílẹ̀kùnlẹ̀ pé wọ́n nígbà lọ bá jáde kìnìkan tó bá pọ̀ lọ́ọ̀lọ́ọ̀ tó sì wà lẹ́yìn àlàyé wa kí la fẹ́ máa sọ lẹ́nu bọ́ ipa Awólọ́wọ̀ nìyẹn bọ́ ipa MKO nìyẹn bọ́ ipa Bọ́lá Ìgè nìyẹn bọ́ ipa gbogbo wọn oríṣiríṣi tọ́dà kan rí pé ó fẹ́ dìde fúnlẹ̀ Yorùbá ìfipá ni bọ̀ táwa bá wá ní pé mo ń bẹ̀rù mo fẹ́ kú mo fẹ́ jà fúnra mi kò sígbà téèyàn ò ní kú ẹlòmíì tó kọ̀ wọnú lé tó tiẹ̀ ṣe anything tó kọ̀ fẹsẹ̀ kọ́ńkọ́ tó fẹ́ tó forí gbálẹ̀ tó dẹ̀ gbàbẹ̀ lọ́ńkọ́ òun ló fi jẹ́ pé tá a bá dìde ọlọ́mọ ẹ̀ka ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ àwọn Haúsá ẹwà Haúsá yẹn wọn ò lágbára mọ́ nílùú wọn ò lè sọ̀rọ̀ mọ́ nílùú wọn tó bá ṣe anything wọn máa pa wọn ni èyí tó bá mọ̀ pé òun ò lè fẹ́ kú àìkè àkó gángá rẹ̀ ó máa sá wá sọ́dọ̀ wa ń bí àbí kó sá kúrò lù pátápátá tó ń tiẹ̀ ní rí despite wọ́n tún wá lé wọn wá sẹ́kọ̀ọ́ gan wọ́n tún ti wá lé wọn wá sílẹ̀ Yorùbá gan wọ́n ti sá kúrò lé o wọ́n tún ti wá bá wọn because lè bá rí pé wọ́n ń propose ṣẹ̀ríà ibi tẹ́ sá lọ yẹn náà tó máa tún gbé ṣẹ̀ríà wá síbẹ̀ ṣẹ̀ríà iṣẹ́ tó ń ṣe ní pé kò sí ṣẹ̀ríà ò kì í máa Fúlàní ara wọn kò mọ̀ tó wá dípò wá bímọ yẹn tọmọ yẹn wá padà wá ríṣẹ́ tí kan wá padà wá ṣẹlẹ̀ tó sáré gbé mú àì tó lọ jù sẹ́wọ̀n ẹ̀yọ̀ ṣé níyà ẹ̀ máa dùn tẹ́ bá mọ iye àwọn tó jẹ́ àwọn ọmọ Yorùbá tó ti gbá sẹ́wọ̀n lórí nǹkan tí ò nídìí ṣé ìlú yẹn jẹ́ lù sọ ló fi dàrú wá sí pé èèyàn jẹ́ ipò òṣì ipò wá ipò wa máa lọ báyìí ẹ̀tọ́ wa ní pé a gbọ́dọ̀ dìde padà lórí pé èyí tó jẹ́ ń tẹnitẹ́ni tàbí sàǹtàtàn títí wà lélẹ̀ nísì àwọn tó ń sọ pé ọmọ ẹni oṣèlú bẹ̀rẹ̀ kábílẹ̀ gẹ̀ẹ́sì jẹ́ ọmọ ẹlòmíì ṣé wọ́n dẹ̀ tún lè sọ bẹ́ẹ̀ bọ́ báyìí sí ẹ̀kọ́ tún máa sọ bẹ́ẹ̀ báyìí
oríwá yìí ni pé nǹkan tó wá ń ṣe wá báyìí pàtó ọmọ wa kan tó wá bọ́ síbẹ̀ ó tún wá times 100. ṣé orí ẹnìkan tó wá wú sí àtúwá lọ gba 2,000 naira òun fẹ́ lọ dìbò àbátúwá pọ̀ fẹ́ lọ máa jójó òṣì bóyá máa ń jó káàkiri lọ́jà gbogbo àwọn ìyá ọlọ́jà gbogbo àwọn ìyá lóde gbogbo wọn káráwátá ọmọ ẹni ṣe ìbẹ̀rẹ̀ kábílẹ̀ sí ọmọ ẹlòmíì kí ló dẹ̀ ń ṣẹlẹ̀ báyìí nípa ọmọ wa ló ba nàìjíríà jẹ́ tó ti ń bàjẹ́ láti 1960 ó ti ń bàjẹ́ láti 1960 ṣùgbọ́n àwọn sọ fọ́mọ wa yẹn pé kò sí nǹkan tó fẹ́ rí ṣe nínú nǹkan tó ti bàjẹ́ ìgbà tó wá dípò òun náà wọlé pé ojú wọn máa ti òun kí lóun lè ṣe ní pé kó sáré remove subsidy tó remove yẹn ó mì ní pé times 2 ẹbí ẹ̀rọ kan ní 10 naira ẹ wá mara ní bóyá bí 100 naira nǹkan tó mì nìyẹn o ẹ wá wòrán ẹni tí ó ti lè dá bọ́ ẹnu ẹ̀ débi kó fẹ́ bọ́ yàwó tó fẹ́ bọ́ ọmọ kò ṣe ọmọ kan o ọmọ méjì mí ọmọ márùn mí ọmọ mẹ́fà tó tún máa san owó skul tó tún máa ṣe oríṣiríṣi everyday tó máa ń wálé láàárọ̀ á jẹun lọ́sàn-án á jẹun ọmọ mi kò tiẹ̀ ní rònú tó dáhùn pé ó ṣe ń wọlé báyìí ó ń ké ni gbogbo mọ́tò ìbọ̀dí express ni tẹ́ bá sọ pé àkóso oúnjẹ ìfà yẹn ló wá di wàhálà ṣé wọn wá ní jẹun ìjọba òde ran àwọn èèyàn lọ́wọ́ despite the water remove subsidy náà ìjọba ò ran èèyàn lọ́wọ́ so òun ló fi dàbẹ̀ wípé a gbúdọ̀ make sure wípé a gbúdọ̀ kún orílẹ̀-èdè wa so tẹ́nìkan bá wá sọ pé ọba wa ṣe nǹkan ayẹ̀ ọba fúnra ara wọn àwọn ọba tó pera wọn lọ́ba kábíyèsí tán nípa àwọn wà pẹ̀lú àwọn làwọn dúró pẹ̀lú àwọn grassroots kò sí tó bíjà tó lè dá rìn. ọmọ ọdún mẹ́wàá tí ń gbé ṣépè. àbí kí ló fà á ní pé ara ni aráàlú ẹ̀yin ò dẹ̀ ń para ní aráàlú ṣùgbọ́n fẹ́kúfẹ́ ti yín nítorí ẹnìkan ẹ fi ń ba orí 60 million 70 million ẹ fi ń bàjẹ́ a lè fẹ́ kí ìlọsíwájú ṣe bá lù ìlọsíwájú ò lè bá lù olófin jẹ́ pé ó pè tẹ́ bá notice dáadáa nígbà tẹ́ ń pé agbára ṣì wà lẹ́kọ̀ọ́ mi báyìí a sọ̀rọ̀ tó gbé lọ sí Àbújá yẹn yọ̀dọ̀ mẹ́rin ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o Èkó ń bí ló wà o kó tó di pé Babangida ó lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ibi tí mission wọn dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ náà nìyẹn pé tá bá gbé agbára yẹn gbé lọ sọ́hùn yẹn àwọn máa lè kó àwọn èèyàn lọ sọ́hùn láti lè máa jẹ́ kí ìdàgbàsókè kó máa bọ́dọ̀ wọn bẹ́ẹ̀ kẹ́ ni àjẹ́ndà lórí pé gbogbo nǹkan tó bá sọ ní gbogbo Nàìjíríà pátá abẹ́ máa gé nígbà tó bá di ṣòfin l'Àbújá kí ni ìwọ tó wà lẹ́kọ̀ọ́ fẹ́ sọ àfi tó bá tó dá Àbújá yẹn kó tó lè rí òfin yẹn ta ló wá fẹ́ lọ sófin yẹn ta ló fẹ́ lọ rí òfin yẹn níbi tẹ́ pé àwọn ọmọ ológun tó yapa wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe òun ló fà tó fi ní pọ́n fẹ́ gbé ṣẹ̀rí àwọ̀lé wọ́n bá gbé ṣẹ̀rí àwọ̀lé irú ẹ̀yìn yàrá báyìí gbogbo yẹn máa bójú ni ẹ̀ lè ṣojúlẹ̀ ẹ̀ lè jókòó ti bàbá báyìí ẹ̀ lè jókòó tí wọ́n tó bá gbé ṣẹ̀rí. ẹ káàbọ̀ padà ṣé ẹ ti rí ení tere èjì tere móòlù ẹ̀ ń kún bẹ́ẹ̀ ni bá a ṣe máa ṣe é ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ẹ wo ibi tí àti bí ọjọ́ tí bàbá yìí ti bẹ̀rẹ̀ rálì yìí tó yẹ pé láàrin kan wọ́n ṣàìsàn lẹ́yìn tí wọ́n parí rálì yìí ara wọn ṣẹ̀ṣẹ̀ ń mókun ni wọ́n fi ṣe fídíò yìí ní àná ó ṣe dọ́dọ̀ tí wà ṣe láǹfààní àti gbé e jáde lónìí ni ẹ gbọ́ bí bàbá yìí pẹ̀lú ọ̀pá lọ́wọ́ wọn ẹ sáré pé bàbá ń tẹ ẹ̀pá wọ́n sì tún mú un pé ókè ó di dandan láti community kan sí community kejì community tí bàbá yìí wà ẹlẹ́ẹ̀kẹrin síbi tọ̀dọ̀ tiwọn ni nílùú Abẹ́òkúta àwọn ọ̀dọ́ kan sì wà tí wọ́n sì jájájá tó jẹ́ pé àti jáde àti ẹ̀ ti dúró owó ìṣẹ́jú 10 minutes láti rìn láàrin street wọn láti ṣe é bí ipá ń wàásù rere Jésù wípé tó ẹgbàra ẹ̀yà ẹ má jà gbàgbé pé òmìnira orílẹ̀-èdè Yorùbá gbọ́dọ̀ dé o àtìdí àtìtúwọ̀n tó yẹ ká fi gba òmìnira wọn lè ṣe é ẹlòmíì tí ò tẹ́ ẹ lè jáde ṣùgbọ́n ní nǹkan tó lè fún àwọn èèyàn kí òmìnira orílẹ̀-èdè Yorùbá wọ́n yá ẹgbà torí pé mo fẹ́ ẹ̀yin náà darapọ̀ mọ́ akẹ́ẹ̀sì fún wọn ní lẹ́ṣọ̀ bẹ́ẹ̀ ṣe kọ́ wọn Bible study bẹ́ẹ̀ ṣe kọ́ wọn lè kéwú
bẹ́ẹ̀ ṣe ń kọ́ ọmọ bó ṣe ń tẹ̀fá bó ṣe ń kìfá. ẹ má jẹun gbà yín lásìkò mọ́ ẹ já lọ bá bàbá wa aláṣẹ Òkèjì Òrìṣà Èkó bàbá yìí ẹlẹ́wọ̀ 21st ọba Akeem Ògúnadé. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ni bàbá yìí sọ? Kí ni ta ni wọ́n bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá? Báwo la ṣe mọ̀ pé tiwa ni bàbá ṣe àbí tiwa kọ́? Ọ̀yá fídíò wọn rèé ẹ̀ ṣó níbẹ̀ ẹ bá ń fohùn sí nínú ilé. King's Palace, the Oyo Mesi, our chiefs, Yoruba nation, and indeed, the good people of Oyo stand firmly behind you. We offer not just our support, but our partnership. Let us make the Oyo Empire a model of region development. Your Excellency, the Alaafin's Palace, the Oyo Mesi, our chiefs, Yoruba nation, and indeed, the good people of Oyo stand firmly behind you. We offer not just our support, but our partnership. Let us make the Oyo Empire a model of region development. Ẹ káàbọ̀ padà. Fídíò kan rèé yẹn. Wọ́n tún mú mi wá. Mo sọ fún yín pé mo kó wá bí bàbá ìṣúwá ni. Ẹ gbọ́ nǹkan tí kábíyèsí yìí sọ. Nígbà tí bàbá yìí lọ bá Bọ́lá Ahmed Tinubu. Ṣé mọ̀ pé kò sọ wípé àwa Yorùbá nìkan, ó ní Yorùbá nation, kò sọ wípé àfihàn òun nìkan. Ìyẹn ni pé bàbá kábíyèsí Ọ̀wọ́ Adémọ̀yọ́ pé àwọn kan pè fún òmìnira Yorùbá. So ẹlòmíràn wá ti wo wá sọ pé ó ti pẹ́ ju kò tí ì pẹ́. Kò gbọ́dọ̀ débẹ̀ gìràgìrà kóun náà ti máa bá wa sọ pé ó yá ẹja tún rò. Ẹ máa bá mi pín bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹjọ́ torí pé ọ̀tá pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àpọ́stélì Paul nínú ìwé mímọ́. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn ló ṣí sílẹ̀, ilẹ̀kùn àṣeyọrí, ilẹ̀kùn àìtàsé. Ó ní ṣùgbọ́n àwọn ọ̀tá ní lẹ́nu ọ̀nà yìí. Kí làwọn ọ̀tá yìí ṣe lẹ́nu ọ̀nà? Ẹ gbọ́ mi. Kí ló tó kù tẹ̀ tún fẹ́ gbọ́ tẹ̀ tún fẹ́ ṣe? Omi ìtún rèé ẹ̀ ṣó ń bẹ̀. Ọwọ́ adé òní kúléwé kàngẹrẹ ọ̀sẹ̀ ìdárúgbò kàngẹrẹ kúdàpọ̀ ọlọ́kan nípa ńláńlá ní ìsìnkú ìdúrà wọn nípa fún bàbá láíláí bàbá àgbàlagbà ọwọ́ adé tó ọba là kó kú mọ́ wọ́n ní bàbá láíláí òjò bàbá àgbàlagbà adélẹ́yẹ Ẹ káàbọ̀ padà. Ṣé ẹ ti rí kábíyèsí Ọ̀wọ́ Adé kò fẹ́ràn Aláàfin Ọ̀ọ̀nìrìṣà. Ìjà ni wọ́n ń jà, kíní kan ni wọ́n ń ṣe ọ̀tán. Èwo lẹ tún pé ó ṣe ìwọ ni wọ́n fẹ́ ó ṣe. Ogun yan lẹ́bẹ̀ ó gbé fún ọ̀rẹ́ rẹ̀ ò jẹun tẹ́ lọ. Orúkà lẹ́bẹ̀ Akeem ọba Wádé ó gbé fún ọ̀rẹ́ rẹ̀ ò jẹun tó lọ. Ọ̀pọ̀ rẹ̀ ọ̀rẹ́ ò dá ẹ lóhùn. Wọ́n ló ń bá Ọ̀ọ̀nìrìṣà jà nìkan kan náà àwọn méjèèjì ò lè jà. Àṣà ọba yẹn, àṣà Aláàfin yẹn, bẹ́ẹ̀ àṣì kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà ọba Adégùsì Adéyẹyè Ògúnwùsì. Ọ̀ọ̀nìrìṣà àṣìyàn sípò Ifá lóhùn, kìí ṣe fáwọn olóṣèlú. Àwọn méjèèjì ò lè já. Ẹ wo bó ṣe ṣẹlẹ̀ yìí, bó ṣe ṣẹlẹ̀ níjọ́ àkọ́kọ́ wọ́n ní Aláàfin jókòó Ọọ̀ni dìde. Ẹ wá wò bíi fíìmù.
Ọọ̀ni ń bọ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún ó lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́. Ohun tí gbogbo táwọn èèyàn wá rí mú ni pé kò dìde láti kí i, ṣùgbọ́n gbà tó ń bọ̀ ní ìsìn ẹjẹ́ ìfìyókùn lẹ̀. Aláàfin ń bọ̀, Ọọ̀ni rìṣà dìde, mọ̀túmọ̀ ẹ̀ ni. Èmi ò ní bá yín tú o, àmọ́ ẹ jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá pé kò síjà nílẹ̀ Yorùbá, a sì gbọ́dọ̀ jà nírú àsìkò yìí. Ẹ̀yin kábíyèsí wọ̀nyí, ẹ̀yin bàbá yìí, ẹ má jọ jẹ́ wípé lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn lẹ́ẹ̀ máa sọ pé èmi náà bá máa ti bá wọn dá sí i. Ẹ pera yín, ẹ polúgbọ́n, ẹ parẹ̀sà, ẹ pọ̀rọ̀gún, ẹ pé gbogbo ẹ̀yin tó yẹ kó tọ́. Bí wọ́n ṣe ń pa wọ́n nílẹ̀ Haúsá tó ń pa wọ́n ní Middle Belt yìí, ṣe mọ̀ pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá ló ń bọ̀ báyìí. Bí wọ́n bá dẹ́rú ẹ̀ wò nílẹ̀ Yíbò, ó ṣeé ṣe kó yíwọ́ díẹ̀ o láwọn apá kan, torí pé àwọn náà ò gbádùn ọ̀rẹ́dì. Ìgbọ́nlẹ̀ Yorùbá, kí ni ìmúra wa sà? Títí ìgbà míì tá a tún fi pàdé, ẹ dákun ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe wo fídíò yìí, ẹ máa bá mi share, ẹ máa bá mi pín, ẹ jẹ́ ó wọ̀ gbòòrò ayé lọ, ẹ jẹ́ ó dọ̀dọ̀ gbogbo àwọn tó yẹ kó dé. A tún pàdé, ó dàbọ̀.